àlàáfíà ọlọ́run ọba kó máa bá gbogbo ojú tó ń wò wá. Ìwòsàn ti dé láwọn egbòogi tó dágájá nílẹ̀ Nàìjíríà wa, nílẹ̀ Yorùbá wa, ní Asia country, ní Indian, ní China, ní Japan and some part in Arab. Gbogbo àwọn egbòogi làwa combine pọ̀ láfíríkà wa làwa fi ń ṣe ìwòsàn bismillah ta'ala tí ò dẹ̀ ní nǹkan aráàmù nínú. Ẹni tó ní cancer, abẹ́ni tó ní kidney problem, abẹ́ni tó ní liver problem, bí pé èèyàn ní hepatitis, fatty liver, àbó ní renal failure, kidney problem, lungs cancer, leukemia, gbogbo àwọn àìsàn ńláńlá bẹ̀ yẹn, diabetics, asthma, stroke, àti obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ, àbáwọn ọkùnrin tí wọ́n rí nǹkan ọmọkùnrin wọn lò, gbogbo nǹkan tó ń jẹ́ disease tó ń jẹ́ àìsàn yanyan pátápátá tọ́lọ́run dá sínú ayé tó dẹ̀ fìwòsàn ẹ̀ tílẹ̀gbẹ́. Mo fẹ́ jẹ́ kẹ́ lọ mọ̀ lónìí o. Ẹ̀mí òkùnkùn ní evil world wọ́n ní duplicate gbogbo àwọn àìsàn yanyan tó máa ń jù sí àwọn èèyàn lára ló fi fa tẹ́lómi ń lo oògùn ìwòsàn sí nǹkan tó ń ṣe tí ò rórí pa kankan. Ó ti lọ sí hospital, wọ́n ti ṣe test fún, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan fún, gbogbo oògùn tó ń lò kò rí. Ló fi jẹ́ pé gbogbo àwọn oògùn wa tẹ́ rí pé ta lé sílẹ̀ yìí láti wo gbogbo èké nínú àìsàn tó bá òkò dojú kẹ̀dá ni, both natural and spiritual. Kò wá síbi tẹ́ wà tá àti lè deliver ẹ̀ fún yín, customer ló máa sanwó delivery. Obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ, wọ́n ń jókòó sínú womb èèyàn, gbogbo pé ó ní infection èṣù ni, ó wà ní evil world, miscarriage problem ni. Ẹni tó ní cancer, oríṣiríṣi cancer tó wà yẹn wọ́n mọ̀ fi ń ṣàgbákò fún yàn. Gbogbo oúnjẹ ojú oorun tẹ́lòmíì ń jẹ, ibi tó ń rìsọ́ọ̀tì sí nìyẹn tí wọ́n ń pè lọ́fà, àbí ọ̀fà tí ọmọ ádámọ̀ bá tàyàn tó jẹ́ pé wọn ò rí oògùn ẹ̀, wọn ò rí kí ọ̀tán. Ìmí á lọ di liver mú, ìmí á lọ di kidney mú, ìmí á lọ di heart mú, ìmí á lọ di àwọn organs tó lágbára mú, ìmí á máa bá ẹ̀jẹ̀ fà, ìmí á máa bómi ara fà. Bí isinillahi ta'ala àwọn èèyàn ń lo egbòogi wa káàkiri àgbáńlá ayé. Iṣẹ́ tí wọ́n bí àwa sínú ẹ̀ ní, mo tún repeat ẹ̀, ọmọ Ìlọrin lèmi, ọmọ ọkọ ló tó fẹsẹ̀ méjì dúró. So wọ́n dẹ̀ bí wa sínú ẹ̀ ní akẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà, akọ káàkiri ní Áfíríkà, akọ ní Indian, akọ ní China, akọ ní some part in Arab country. Bí isnillahi ta'ala mi ń sọ̀rọ̀ nípa ìwé o, àmọ́ lójú ọ̀nà egbòogi tó líǹkì mọ́ spiritual, agba professor ńbẹ, agba doctor ńbẹ, táwọn èèyàn dẹ̀ ń lé egbòogi wa more than 20 years láti wà nú ayé, táwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run ọba torí pé lillahil kamal ọlọ́run ọba lọba tó pé out of 100% tó ń ra ọjà wa wallahi tallahi ismu billahi ilẹ̀ wà 90% ń dúpẹ́, 10% wọ́n yọjú, 3% gan tó ń bá tún sọ̀rọ̀ ẹ ti ọ̀rọ̀ sáà rí pé ó kù díẹ̀ báyìí a tún ṣe kíni, a tún ṣe correction. Ọjà arílẹ̀ fẹ́ra òun wojú ọlọ́run ọba fọ́mọ, gbogbo nǹkan tó bá wù kó dìrọ̀ mọ́, àbọ́kùnrin tí ò rí nǹkan ọmọkùnrin ẹ̀ lò mọ́ tí wọ́n ń lò ní evil world, ó ní low sperm count, weak erection, premature ejaculation àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Àbí bóyá ó ní girlfriend ni, àbí tí wọ́n ó tún lo ago agbára fún, àbóbìnrin tó jẹ́ pé ibi tó ti wà bóyá wọn ò fẹ́ jẹ́ kó bímọ, wọ́n ti jókòó sínú wúńbù ẹ̀. Àbúwá jẹ́ pé natural sickness gan ló tẹ̀ wá ṣẹlẹ̀, àwọn àrùn kan ló ń dà láàmú bí ipò ní fibroid, PCOS, yeast, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ovarian cyst, gbogbo ẹ̀ ló ní solution. Fibroid ní ti rí àwọn product wà ní lóríṣiríṣi láwọn egbòogi èyí tá import wà ń bẹ̀. Náírà ò dá mọ́ kọ́lọ́ ń ṣàánú Nàìjíríà, dọ́là la fi ń kọlù fún àwọn egbòogi bismillah ta'ala. À ń lo DHL, a dẹ̀ ń lo GIG logistics láti deliver all over the world. Nǹkan táwọn èèyàn fi ń lo tó ń fi ń ra product wa ni pé it's working for both natural and spiritual, tí ó dẹ̀ ní ìrújú nínú, tó dẹ̀ jẹ́ pé a gbé orúkọ ọlọ́run ọba lé lórí. Because ọlọ́run ọba ló ń control ayé. Kulli da'ila udawahu falitatilibu dawahu lidayikun falatatilibu bi arab. Ẹni tó ní hepatitis, ẹni tó ní heart problem, ẹni tó ní liver problem, general body system pátápátá àbáwọn tó ti darúgbó, gbogbo nǹkan tó ń da ọmọ ádámọ̀ láàmú láti lè jẹ́ kára jí pépé ẹ contact wa. Àbọ́kùnrin tó yẹ pé wọ́n ti nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè ṣiṣẹ́ mọ́, ó ti lo àgbo jẹ̀díjẹ̀dí, ó ti mu ọlọ́tí, ó ti lo oríṣiríṣi kankan bí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n lò ní evil world. Àbóbìnrin tó yẹ pé wọ́n jókòó sínú womb ẹ̀, ó ń lọ sí hospital wọ́n ló 100%, torí tó bá lọ check hospital pé kí ni ò jẹ́ olóyún, wọ́n ní it's unknown. So it's unknown báwo agbogbo ẹ̀ làwa ti ṣe. A ní àwọn full package lóríṣiríṣi la fi kó gbogbo àwọn ọjà wa síta. Full package ni kó wá lọ fún mára ẹyẹ ẹyọ, àti pé gbogbo àwọn tó wà lórí àwọn àìsàn ńláńlá wọ̀nyẹn at least dúró sórí duration tó máa fi lo oògùn at least 1 month, 2 months, 3 months, 6 months. Bí isnillahi ta'ala kì í ṣe pé wàá lo egbòogi láàrin ọjọ́ méjì, is natural. Wàá lo láàrin ọ̀sẹ̀ kan, wàá ní pé òun retí èsì. No, kí lè rí sọ sí ajé a. Bẹ́ẹ̀ni, gbogbo ilé ẹ̀kọ́ Sheikh Alfa International Limited a ti wà ní ìlú Ìlọrin báyìí gèrè Alimi bí isnillahi ta'ala.
airport road lawa ẹ pè wá fún gbogbo ìdojúkọ especially lórí ìlera lórí àìsàn tó bá dojúkọ ọmọ ádámọ̀ ọlọ́run gbé Ṣèyí Kàfá Àgbà dìde fún ìwòsàn ọmọ aráyé. ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní airport road Ìlọrin Bẹ̀rẹ̀ Alimi Kwara State Nigeria business light ala ọjà àrẹ̀lẹ̀fẹ́ra customer ló máa sanwó delivery wá lọ fún full package 1 month 2 months 3 months 6 months bí yàn ṣe ń lo egbòogi nìyẹn tó bá tún wá ráyè láti wá visit wa wàá gbọ́ àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó lágbára bí wọ́n ṣe ń control gbogbo àwọn nǹkan wọ̀nyí ní evil world àti nínú ayé tá a wà yìí àdúrà wa gbà inna lizzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lórí gbogbo ẹ̀ customers wa ẹ̀yin fans wa àdúrà yẹn àgbà ẹ̀rí bá ti ṣe àrọ́nà gbégbà ẹ̀ ní rí dààmú má sàlám.